bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi bíbélì, ròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ Kí Bíbélì Sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi l'Ondo àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ ta ní fún wa lónìí, ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà. Bàbá wa tí ń bẹ lọ́run, Olódùmarè ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa, aláàánú àtolórí ọ̀fẹ́ jùlọ, ẹni lánàá, ẹni lónìí, ẹni títí ayé àìnípẹ̀kun. A dúpẹ́ lọ́wọ́ yín fún ìwà láàyè yín lórí ayé wa lónìí àti lọ́jọ́ gbogbo. Ògo, ọlá, agbára àti ìyìn forúkọ yín títí láéláé. Ọlọ́run mímọ́, ẹ jọ̀ọ́ nínú àánú àtọlá ńlá yín kẹ́ ẹ gbà ọpẹ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ yín lónìí. Ẹ jẹ́ kí ìfẹ́ yín ó yé wa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Lẹ́ẹ̀kan sí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ àti ìbùkún rẹ̀ lórí ayé wa lónìí, tó jẹ́ ká jẹ́ ọ̀kan nínú àwọn alààyè tí yóò wà láàyè lónìí fún ògo Ọlọ́run ẹlẹ́dàá wa. A dúpẹ́ fún àwọn ènìyàn wa tí wọ́n wò wá nílé. A sì dúpẹ́ pé ẹ̀ ń pè wá, ẹ̀ ń béèrè ìbéèrè, ẹ̀ sì ń pè fún ẹ̀bẹ̀ àdúrà. Ìbùkún Ọlọ́run àti wà láàyè Ọlọ́run kò ní fi ẹnìkọ̀ọ̀kan wa sílẹ̀ lórúkọ Jésù. Kókó ẹ̀kọ́ ta ní fún wa lónìí, kí a tó sọ kókó ẹ̀kọ́ náà fún wa, a fẹ́ sọ fún wa pé níbi gbogbo tí ẹ bá wà, ìjọ Kristi ó wà níbi gbogbo. A fẹ́ kí ẹ lọ sí ìjọ Kristi níbi tẹ́ ẹ bá wà lágbègbè yín, kí ẹ béèrè nípa ìgbàlà Ọlọ́run, kí ẹ sì béèrè nípa ẹ̀kọ́, onírú ẹ̀kọ́ tí a ti gbé kalẹ̀ lórí ètò yìí. Nítorí pé ìwé Jòhánù orí 8 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 23 32 ló sọ fún wa pé ìwọ yóò mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ ọ́ di òmìnira. Lẹ́ẹ̀kan sí afọpẹ́ fún Ọlọ́run, torí pé Ọlọ́run wa náà ni Ọlọ́run wa, òun náà ni yóò máa jẹ́ Ọlọ́run wa síbẹ̀ títí ayé àìnípẹ̀kun. Gẹ́gẹ́ bí a ti sọ fún wa, ẹ lọ sí ìjọ Kristi tó bá súnmọ́ yín, kí a sì wádìí ohun tí ń ṣe ìfẹ́ Ọlọ́run fún wa. Ọlọ́run yóò máa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù, àmín. Kókó ẹ̀kọ́ ta ní fún wa lónìí ó jọmọ́ ìbéèrè. In fact, ìbéèrè ni kókó ẹ̀kọ́ náà, tó ní nǹkan ṣe pẹ̀lú ọjọ́ tí a fi ìsìn mímọ́ sí Ọlọ́run ẹlẹ́dàá wa. Kókó ẹ̀kọ́ náà ni kí nìdí tí Kristẹni kò fi ń jọ́sìn ní ọjọ́ Sátọ̀dé tàbí ọjọ́ ìsinmi. Kí nìdí tí Kristẹni fi ń jọ́sìn ní ọjọ́ ìsinmi, èyí tí àwọn èèyàn mọ̀ sí ọjọ́ Sátọ̀dé lónìí. Àwọn olóyìnbá sọ pé why Christians don't worship God on Saturdays. Kí nìdí tó fi rí bẹ́ẹ̀? Bó lẹ̀ pé nínú ayé lónìí àwọn kan ń jọ́sìn ní ọjọ́ ìsinmi tí a ń pè ní Saturday. Ìdí tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n ní Ọlọ́run ó ní kí òfin ọjọ́ ìjọsìn kó máa tẹ̀síwájú, kò sí àyípadà nínú òfin Mósè. Gbogbo òfin tó kù ó ti yí padà, ṣùgbọ́n òfin ìjọsìn tí ń ṣe ọjọ́ ìsinmi yẹn pé ó ń tẹ̀síwájú. Ìdí tí àwọn èèyàn kan nínú ìsìn tí wọ́n fi ń jọ́sìn ní ọjọ́ Sátọ̀dé nìyí. Ṣùgbọ́n àwa gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ láti mọ ìfẹ́ Ọlọ́run nínú Bíbélì, àti pé kókó prógráàmù yìí tó ń sọ pé jẹ́ kí Bíbélì sọ̀rọ̀, kí ni Bíbélì wí? Bíbélì la gbọ́dọ̀ tẹ̀lé, ohun tí Bíbélì bá sọ la gbọ́dọ̀ sọ. Kí nìdí tó fi rí bẹ́ẹ̀? Ìwé Tẹsalóníkà kínní orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 21 ó ní kí a wádìí ohun gbogbo dájú, kí a sì di èyí tí ń ṣe òtítọ́. Òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run la fẹ́ dì mú, a fẹ́ di àyàyé sọ tàbí ẹ̀kọ́ tí kò yè koro. Ẹ̀kọ́ tó yè koro tá a bá lọ́wọ́ àwọn àpọ́stélì, tí a sì bá lọ́wọ́ Jésù Kristi Olúwa wa, tí Kristi fi kọ́ àwọn àpọ́stélì rẹ̀, òun la fẹ́ dì mú, tí ń ṣe ẹ̀kọ́ tó yè koro. Torí pé ẹ̀kọ́ tó yè koro Ọlọ́run ní kí a dì mú. Ìdí ìkejì tá a gbọ́dọ̀ fi wádìí nínú Bíbélì ó ní pé
ìwé Jòhánù kejì ẹsẹ̀ 9 bẹ́ẹ̀ ni ẹni tó bá ré kọjá tí kò dúró nínú ẹ̀kọ́ Kristi kò gba Ọlọ́run. Ẹni tó bá dúró nínú ẹ̀kọ́ òun ni ó gba bàbá àti ọmọ. Ìdí tá a fẹ́ fi wádìí pé kí ni ìdí tí Kristẹni ò fi ń jọ́sìn ní ọjọ́ ìsinmi tàbí ọjọ́ Sátọ̀dé ni pé a fẹ́ dúró nínú ẹ̀kọ́ Jésù Kristi Olúwa wa, a fẹ́ yàgò torí tá a bá kúrò nínú ẹ̀kọ́ Kristi ẹsẹ̀ Ọlọ́run sọ pé a ò mọ Ọlọ́run, a ò gba Ọlọ́run, a ò ṣe ti Ọlọ́run. Ìdí ìkẹta ni pé ìwé Tẹsalóníkà kejì orí kejì ẹsẹ̀ 15 ó sọ fún wa níbẹ̀ pé ó ní kí a dúró ṣinṣin nínú ìlànà tí a ti fi kọ́ wa yálà nípa ọ̀rọ̀ tàbí nípa ìwé tí a kọ sí yín. Tẹsalóníkà kejì orí kejì ẹsẹ̀ 15 2 Thessalonica 2:15 ó ní a gbọ́dọ̀ dúró ṣinṣin nínú àwọn ẹ̀kọ́ tí a ti kọ́ wa yálà nípa ọ̀rọ̀ tàbí nípa ìwé wa, nínú ìlànà tí àwọn àpọ́sítélì gbélé àwọn Kristẹni lọ́wọ́ a gbọ́dọ̀ dúró nínú rẹ̀. Atúríkà pé ìwé Kólósè orí 3 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 16 a sọ fún wa níbẹ̀ pé jẹ́ kí ọ̀rọ̀ Kristi kó máa gbénú yín gidi nínú ọgbọ́n gbogbo. À ń fẹ́ béèrè pé kí nìdí tí àwọn Kristẹni tí wọn kò fi ń jọ́sìn ní ọjọ́ ìsinmi tàbí ní ọjọ́ Sátọ̀dé lónìí. Ìbéèrè tá a fẹ́ béèrè, a sì wá ń wo àwọn ẹsẹ̀ Bíbélì onírúurú tí ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ìdí tí a kò gbọdọ̀ fi ṣe bẹ́ẹ̀, a sì fẹ́ yẹ Bíbélì wò. Nígbà tá a tún kíyèsí Kólósè orí 3 nígbà tá a wo ẹsẹ̀ 17 Bíbélì sọ fún wa níbẹ̀ pé ohunkóhun tẹ́yin bá ń ṣe ní ọ̀rọ̀ tàbí ní ìṣe kí ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ Olúwa wa Jésù Kristi, kí a sì máa fi ògo fún Ọlọ́run nípa Bàbá nípasẹ̀ Jésù Kristi. So alójúṣe láti wádìí nínú Bíbélì pé kí ni ìdí tí àwọn Kristẹni tí wọn ò fi ń jọ́sìn ní ọjọ́ ìsinmi tàbí ọjọ́ Sátọ̀dé. Níta fẹ́ wádìí nìyí torí pé ó ṣe pàtàkì, ó ṣe kókó fún wa. Àkọ́kọ́ nínú rẹ̀ ni pé tí a bá wo Bíbélì wa a rí pé onírúurú èdè tàbí ọ̀rọ̀ tá a fi sí àwọn ọjọ́ kọ̀ọ̀kan lónìí kì í ṣe bẹ́ẹ̀ la ṣe rí nínú Bíbélì. Àkọ́kọ́ a rí pé ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ wà, ọjọ́ kejì ọjọ́ ọ̀sẹ̀ wà, ọjọ́ kẹta wà, ọjọ́ kẹrin wà, ọjọ́ karùn-ún wà, ọjọ́ kẹfà wà, bẹ́ẹ̀ ni ọjọ́ keje. Ṣùgbọ́n nígbà tá a kíyèsí ìwé Genesis orí 2 nígbà tá a wo ẹsẹ̀ 1 sí 3 a kíyèsí pé a rí kà nínú Bíbélì pé Ọlọ́run alààyè ní ìgbà tó dá ohun gbogbo tó a sọ pé ní ọjọ́ ìkeje ó sinmi kúrò nínú gbogbo ohun tó ti ṣe. Ibi tá a ti rí ọ̀rọ̀ pé ọjọ́ tí Ọlọ́run alààyè tó sinmi, iṣẹ́ tó ṣíwọ́ iṣẹ́ tó ní ìsinmi, oníwé Genesis orí 2 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 1 sí 3 a wá rí pé ọjọ́ ìsinmi tí ń ṣe ọjọ́ ìkeje ọjọ́ òun ni ọjọ́ tí a rí gẹ́gẹ́ bí òfin tí Ọlọ́run fi fún àwọn ọmọ Ísírẹ́lì láti ní ìsinmi. A ó tún gbé ọ̀rọ̀ náà, a ó tún sọ kó lè yé wa. Ní ìgbà tí Ọlọ́run alààyè tí ó dá ohun gbogbo tán ní ọjọ́ kẹfà, a rí kà ní Genesis orí 2 ẹsẹ̀ 1 sí 3 pé ní ọjọ́ ìkeje ó sinmi. Láti àkókò náà títí di ìgbà tí Ọlọ́run pe Mósè kó darí àwọn Ísírẹ́lì lọ sí ilẹ̀ Kénáánì, a rí gẹ́gẹ́ bí òfin tá a fún àwọn bàbá the patriarch pé wọ́n gbọ́dọ̀ fi ọjọ́ keje sinmi àfi ìgbà tí Ọlọ́run fún Mósè ní òfin nínú òfin 10 òfin 10 a sì kọ síbẹ̀ pé ní ọjọ́ keje ó gbọ́dọ̀ jẹ́ ọjọ́ tí wọ́n ó máa sinmi kúrò nínú iṣẹ́ tí wọ́n ń ṣe. Mo rò pé àlàyé ọ̀rọ̀ tí a ń sọ yìí, mo rò pé ó ń yé wa bí a ti ń gbé kalẹ̀. Àti wípé ọjọ́ ìsinmi tí ń ṣe ọjọ́ ìkeje ó jẹ́ ọjọ́ tí àwọn ọmọ Ísírẹ́lì tọ́lọ́run fún wọn ní òfin pé wọ́n gbọ́dọ̀ máa fi sinmi kúrò nínú làálàá tí wọ́n bá ṣe láti ọjọ́ kìíní ọ̀sẹ̀ títí di ọjọ́ ìkẹfà. Prógráàmù yóò dá lé lórí jẹ́ kí Bíbélì sọ̀rọ̀, a gbọ́dọ̀ jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Kí ni ìwé Deuteronomy orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 14 sí 15 kí ni Bíbélì wí? Torí a gbọ́dọ̀ jẹ́ kí Bíbélì sọ̀rọ̀ nínú ohun gbogbo. Ìwé Deuteronomy orí 5 ẹsẹ̀ 14 sí 15.
ó ní ṣùgbọ́n ọjọ́ keje ni ọjọ́ ìsinmi Olúwa Ọlọ́run rẹ, nínú rẹ̀ ìwọ kò gbọdọ̀ ṣe iṣẹ́kíṣẹ́ kan, ìwọ àti ọmọ rẹ ọkùnrin àti ọmọ rẹ obìnrin àti ọmọ ọ̀dọ̀ rẹ ọkùnrin àti ọmọ ọ̀dọ̀ rẹ obìnrin àti akọ màálù rẹ àti kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ àti ohun ọ̀sìn rẹ kan tàbí àlejò tí ń bẹ nínú ibodè rẹ, kí ọmọ ọ̀dọ̀ rẹ ọkùnrin àti ọmọ ọ̀dọ̀ rẹ obìnrin kí ó lè ní ìsinmi gẹ́gẹ́ bí ìwọ. Ẹsẹ̀ 15 sì rántí pé ìwọ ti ṣe ìránṣẹ́ ní ilẹ̀ Íjíbítì àti pé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ibẹ̀ jáde wá nípa ọwọ́ agbára àti nípa nínà apá. Nítorí náà ni Olúwa Ọlọ́run rẹ ṣe pàṣẹ fún ọ láti pa ọjọ́ ìsinmi mọ́. A ti rí kà níbẹ̀ pé lára òfin 10 ó ní pé kí gbogbo Ísírẹ́lì, a gbọ́dọ̀ kíyèsí, kí gbogbo Ísírẹ́lì kí wọ́n máa bọlá tàbí bọ̀wọ̀ fún ọjọ́ ìkeje tí ń ṣe ọjọ́ ìsinmi fún Ísírẹ́lì. Eléyìí gbọ́dọ̀ yé wa. Àkíyèsí tá a tún gbọ́dọ̀ kíyèsí pé òfin yìí ìjà fún orílẹ̀-èdè mìíràn, ìjà fún ẹ̀yà mìíràn, ìjà fún ìlú mìíràn rárá o. Ísírẹ́lì nìkan la fún ní òfin yìí tí ń ṣe òfin 10 àti àwọn onírúurú òfin pátápátá. Ísírẹ́lì nìkan la fún. Báwo la ṣe mọ̀ bẹ́ẹ̀? Ẹ ká kíyèsí ìwé orin Dáfídì Psalm 147, ká kíyèsí ká gbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa níbẹ̀. Psalm 147 ká wò ó láti ẹsẹ̀ 19 sí ẹsẹ̀ 19 to 20. 147 ó ní ó sì fi ọ̀rọ̀ rẹ̀ hàn fún Jákọ́bù, àṣẹ rẹ̀ àti ìdájọ́ rẹ̀ fún Ísírẹ́lì. Kò sì bá orílẹ̀-èdè kan ṣe bẹ́ẹ̀ rí bí ó ti ṣe ìdájọ́ rẹ̀, wọn kò mọ̀ ẹ́ fi ìfẹ́ Olúwa. Ẹsẹ̀ Bíbélì fi ẹsẹ̀ wa múlẹ̀ pé àti òfin àti ìdájọ́ Ọlọ́run tá a fi fún Ísírẹ́lì kò bá orílẹ̀-èdè mìíràn ṣe bẹ́ẹ̀ rí. Ó sì pàṣẹ fún wọn pé kí wọ́n fi ìyìn fún Olúwa. So n tá à ń gbé kalẹ̀ ni pé kí nìdí tí Kristẹni ò fi jọ́sìn ní ọjọ́ ìsinmi tàbí ọjọ́ Sátọ̀dé? À ń gbé wọn yẹ̀wò ní ẹyọ kọ̀ọ̀kan. A sì sọ pé Ísírẹ́lì la fún ní òfin kí wọ́n sinmi ní ọjọ́ ìkeje. A ti gbé ẹ̀kọ́ kalẹ̀ pé ọjọ́ keje ọ̀sẹ̀ là ń pè ní ìsinmi. Ìsinmi yìí a sì fún àwọn Ísírẹ́lì gẹ́gẹ́ bí ohun tá a kà sí wa létí nínú ìwé Deuteronomy orí 5 ẹsẹ̀ 14 sí 15. Ẹ ká tẹ̀síwájú sí ká tún ka ìwé Exodus orí 20 ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa níbẹ̀. Exodus orí 20 ká wo ẹsẹ̀ 8 sí 11. Kí ni Olúwa wí? Ẹ gbọ́ ohun tí Olúwa sọ. Ìwé Exodus orí 20 ẹsẹ̀ 8 sí 11. Kí ni Bíbélì wí? Ó ní rántí ọjọ́ ìsinmi láti yà á sí mímọ́. Ẹ wo ẹsẹ̀ 9. Ọjọ́ 6 ni ìwọ ó ṣiṣẹ́ tí ìwọ sì ṣe iṣẹ́ rẹ gbogbo, ṣùgbọ́n ọjọ́ ìkeje ni ọjọ́ ìsinmi Olúwa Ọlọ́run rẹ, nínú rẹ̀ ìwọ kò gbọdọ̀ ṣe iṣẹ́kíṣẹ́ kan, ìwọ àti ọmọ rẹ ọkùnrin àti ọmọ rẹ obìnrin, ọmọ ọ̀dọ̀ rẹ ọkùnrin àti ọmọ ọ̀dọ̀ rẹ obìnrin àti ohun ọ̀sìn rẹ àti àlejò rẹ tí ń bẹ nínú ibodè rẹ, nítorí ní ọjọ́ 6 ni Olúwa dá ọ̀run òun ayé, òkun àti ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀, ó sì sinmi ní ìjọ́ keje. Nítorí náà ni Olúwa sì bù sí ìjọ́ keje, ó sì yà á sí mímọ́. Ẹ wo àlàyé tí Bíbélì sọ fún wa. Ohun tá a rí nínú ìwé Deuteronomy orí 5 ẹsẹ̀ 14 sí 15 náà la rí nínú ìwé Exodus orí 20 ẹsẹ̀ 8 sí 11. Àwọn ọmọ Ísírẹ́lì la fún ní òfin pé wọ́n gbọ́dọ̀ máa sinmi ní ọjọ́ keje. Ọjọ́ 6 la pàṣẹ pé wọ́n gbọ́dọ̀ fi ṣiṣẹ́. Tó bá ti di ọjọ́ ìkeje wọ́n gbọ́dọ̀ sinmi. Kí nìdí? Ọlọ́run sọ ní ìwé Exodus orí 20 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 8 sí 11 pé òun tìka lára òun pàápàá òun ṣiṣẹ́ ní ọjọ́ 6. Nígbà tó di ọjọ́ keje òun sinmi, òun sì ya ọjọ́ náà sí mímọ́. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni Ọlọ́run fẹ́ kí Ísírẹ́lì kí ó ṣe. Àti rí àgbékalẹ̀ Ọlọ́run nípa ọjọ́ ìkeje tí ń jẹ́ ọjọ́ ìsinmi fún àwọn Ísírẹ́lì gẹ́gẹ́ bí òfin àti ìlànà Ọlọ́run. A wá rí pé ọjọ́ yìí ó wá jẹ́ àmì, ó jẹ́ àmì májẹ̀mú
láàrin Ọlọ́run àti Ísírẹ́lì. Eléyìí gbọ́dọ̀ yé wa, ẹ̀yin tó ń wò wá nílé. Ọjọ́ ìsinmi ó jẹ́ àmì májẹ̀mú láàrin Ọlọ́run àti Ísírẹ́lì. Ẹsẹ̀ Bíbélì wo ló sọ bẹ́ẹ̀? Ìwé Ẹ́kísódù orí 21 31. Ká kíyèsí ẹsẹ̀ 13. Kí ni Bíbélì wí? Torí a gbọ́dọ̀ jẹ́ kí Bíbélì sọ̀rọ̀ nínú ohun gbogbo. Ẹ wo ẹsẹ̀ 13. Kí ni Olúwa wí? Kí ìwọ kí ó sì sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé ọjọ́ ìsinmi mi ni ẹ̀yin ó pamọ́ ní tòótọ́, nítorí àmì ni láàrin èmi àti láàrin yín láti ìrandíran yín, kí ẹ̀yin kí ó lè mọ̀ pé èmi ni Olúwa tí ó yà yín sí mímọ́. Àti rí Bíbélì tó sọ pé ọjọ́ ìsinmi tí ń ṣe ọjọ́ ìkeje ó jẹ́ àmì májẹ̀mú láàrin Ọlọ́run àti tani àti Ísírẹ́lì. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú kíkẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Nǹkan kan náà la sọ nínú ìwé Ìsíkẹ́lì orí 20 ẹsẹ̀ 12 pé ọjọ́ ìsinmi jẹ́ àmì láàrin Ísírẹ́lì àti Ọlọ́run. Eléyìí gbọ́dọ̀ yé wa. À ń sọ̀rọ̀ pé a fẹ́ dáhùn béèrè pé kí ni ìdí tí àwọn Kristẹni ò fi ń jọ́sìn ní ọjọ́ ìsinmi tàbí ní ọjọ́ Sátọ̀dé. Ìdí níta ń gbéyẹ̀wò nìyí. A sì sọ fún wa pé ọjọ́ keje tí ń ṣe ọjọ́ ìsinmi òun ni Ọlọ́run pa láṣẹ fún Ísírẹ́lì pé wọ́n gbọ́dọ̀ sinmi kúrò nínú làálàá wọn, ò gbọ́dọ̀ ṣe iṣẹ́kíṣẹ́ kan. Ọmọ wọn ọkùnrin, ọmọ wọn obìnrin, ọmọ ọ̀dọ̀ wọn àti àlejò tó ń gbé ní àdúgbò tàbí ní àtìpó wọn kò gbọ́dọ̀ ṣe iṣẹ́kíṣẹ́ kan. Òfin Ọlọ́run ni tàrí nínú Bíbélì. Àkíyèsí àwa àkíyèsí ni pé òfin yìí ó jẹ́ òfin Mósè. Mo ti ṣàlàyé fún wa nínú Bíbélì pé òfin ìsinmi àti ọ̀pọ̀lọpọ̀ àwọn òfin mìíràn ó jẹ́ òfin tí Ọlọ́run fún Ísírẹ́lì tí ò fún orílẹ̀-èdè mìíràn bí kò ṣe Ísírẹ́lì nìkan. A sì wá rí kà ń bẹ̀ pé òfin yìí, òfin ọjọ́ ìsinmi yìí tí ń ṣe ọjọ́ tó fi sinmi tí wọ́n ó sì tún sìn, kì í ṣe òfin fún àwọn Kristẹni. Tá a bá ń sọ̀rọ̀ nípa Kristẹni, tá là ń pè ní Kristẹni? Ẹni tó ń tẹ̀lé Kristi nínú ọ̀rọ̀, nínú ẹ̀kọ́, nínú ìṣe, nínú ìwà àti nínú ohun gbogbo. A rí kà pé òfin yìí kì í ṣe òfin fún Kristẹni. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ẹsẹ̀ Bíbélì la fẹ́ fi gbéra wa lẹ́sẹ̀. Ẹ wo Kólósè orí ìkejì. Kólósè orí ìkejì. Nígbà tá a kíyèsí ẹsẹ̀ 16, kí ni Bíbélì wí? Ètò yìí ó sọ pé jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Kí ni Bíbélì wí? Kólósè orí ìkejì ẹsẹ̀ 16 sí 17. Kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ? Ó nítorí náà má ṣe jẹ́ kí ẹnikẹ́ni ṣe ìdájọ́ yín ní ti jíjẹ tàbí ní ti mímu tàbí ní ti ọjọ́ àsè tàbí oṣù tuntun tàbí ọjọ́ ìsinmi. Ẹ wo ẹsẹ̀ 17 kí l'Olúwa wí? Ó ní àwọn tí ń ṣe òjìji ohun tí ń bọ̀, ṣùgbọ́n Kristi ní ara. Gbogbo la mọ̀ pé ara àti òjìji wọn ìkankan náà ni wọ́n, ṣùgbọ́n yàtọ̀ síra. So a rí kà níbi pé Pẹ́lú sọ fún ìjọ tó wà ní Kólósè pé ẹnikẹ́ni kò gbọdọ̀ ṣe ìdájọ́ yín nípa jíjẹ, nípa mímu, nípa oṣù tuntun tàbí nípa ọjọ́ ìsinmi, nítorí pé àwọn Kristẹni wọn ò sí lábẹ́ òfin yìí mọ́. Eléyìí gbọ́dọ̀ yé wa dáadáa. Kristẹni ò sí lábẹ́ òfin Mósè, pàtàkì jùlọ òfin ọjọ́ tí a pàṣẹ fún àwọn Ísírẹ́lì pé kí wọ́n sinmi, kí wọ́n sì jọ́sìn sí Ọlọ́run. Ìdí tí Kristẹni ò fi lè jọ́sìn ní ọjọ́ ìsinmi tí ń ṣe Sátọ̀dé ni pé òfin Mósè ni. Àwa tá a jẹ́ Kristẹni lónìí a sì lábẹ́ òfin Mósè, torí pa ti kì wá nílọ̀ pé ẹnikẹ́ni ò gbọdọ̀ ṣèdájọ́ wa ní ti jíjẹ, ní ti mímu, ní ti oṣù tuntun àti ní ti ọjọ́ ìsinmi. Kólósè orí ìkejì ẹsẹ̀ 16 sí 17 a sọ fún wa pé òjìji ní gbogbo nǹkan wọn ni, Kristi fúnra ara rẹ̀ òun ni ara. Ẹsẹ̀ 17 ìwé Kólósè orí ìkejì. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run.
ká tún wádìí bíbélì ìdí táwọn kírísítẹ́nì ò fi jọ́sìn ní ọjọ́ ìsinmi yàtọ̀ sí òfin àtìlànà Mósè tí wọ́n ń jọ́sìn ní ọjọ́ keje àti fẹsẹ̀ wá múlẹ̀ pé ọjọ́ keje òun ni a pàṣẹ fún àwọn Ísírẹ́lì ní ìgbà tá fún wọn lófin pé wọ́n gbọ́dọ̀ máa sinmi gẹ́gẹ́ bó ta rí nínú ìwé Díútónómì orí 5 ẹsẹ̀ 14 sí 15 àti ìwé Ẹ́kísódù orí 20 ẹsẹ̀ 8 sí 11. Kí wá nìdí tí àwọn kírísítẹ́nì tí wọn ò fi ń jọ́sìn ní ọjọ́ ìsinmi tí a mọ̀ sí Sátọ̀dé? Kí nìdí? Ìdí àkọ́kọ́ ni pé Jésù Kristi Olúwa wa ó jíǹde kúrò nínú òkú ní ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀. Ẹ mọ̀ pé ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ kì í ṣe ọjọ́ keje ọjọ́ ọ̀sẹ̀. Ọjọ́ keje ọjọ́ ọ̀sẹ̀ òun ni ọjọ́ tá a pàṣẹ fún Ísírẹ́lì pé wọ́n gbọ́dọ̀ sinmi wọ́n sì gbọ́dọ̀ jọ́sìn. Ṣùgbọ́n Jésù Kristi ó jíǹde kúrò nínú òkú ní ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀. Eléyìí gbọ́dọ̀ yé wa. Báwo la ṣe mọ̀ bẹ́ẹ̀? Ẹsẹ̀ Bíbélì wo ló lè fẹsẹ̀ wa múlẹ̀? Ẹ kà wò Bíbélì. Ẹ kà wò ìwé Mátíù orí 28 kà wò láti ẹsẹ̀ kìíní sí ìkejì kẹgbọ́n tí Olúwa wí ẹgbọ́n o. Ó ní òpin ọjọ́ ìsinmi bí ilẹ̀ ọjọ́ kìíní ọ̀sẹ̀ ti fẹ́rẹ̀ sí mọ́, Màríà Magdalene àti Màríà kejì wá sí ibojì náà sì wò ó ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹ̀ nítorí áńgẹ́lì Olúwa tí ọ̀run sọ̀kalẹ̀ wá, ó sì yí òkúta náà kúrò, ó sì jókòó lé. Ojú rẹ̀ sì dàbí mọ̀nàmọ́ná, aṣọ rẹ̀ sì fún bí ẹ̀gbọ̀n òwú, nítorí ẹ̀rù rẹ̀ àti olùṣọ́ wárìrì wọ́n sì dàbí òkú. Áńgẹ́lì náà sì dáhùn, ó sì wí fún àwọn obìnrin náà pé ẹ má bẹ̀rù, nítorí èmi mọ̀ pé ẹ̀yin wá Jésù tí a kàn mọ́ àgbélébùú, kò sí ní nísinsìnyí, nítorí ó ti jíǹde gẹ́gẹ́ bí ó ti wí. Wá, ẹ wo ibi tí Olúwa ti dùbúlẹ̀ sí. A rí kà pé ìṣẹ̀lẹ̀ àjíǹde Jésù Kristi ó ṣẹlẹ̀ ní ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tàrí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ ká tún wo ìwé Máàkù orí 16 Mark 16 ká wo ẹsẹ̀ 9 kí ni Olúwa wí. Ẹ wo ẹsẹ̀ 9 rẹ̀. Ó ní nígbà tí Jésù jíǹde ní òwúrọ̀ kùtùkùtù ní ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀, mò ń ka ìwé Máàkù orí 16 ẹsẹ̀ 9, kò sì fi ara hàn fún Magdalene lára ẹni tí ó lé ẹ̀mí èṣù méje jáde. Ó sì lọ sọ fún àwọn tí ń bá a gbé bí wọ́n ti ń gbààwẹ̀ tí wọ́n sì ń sọkún. Níbí yìí a rí kà pé ìwé Máàkù orí 16 a rí kà pé ẹsẹ̀ 9 pé Jésù Kristi jíǹde ní òwúrọ̀ kùtùkùtù ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀. Jésù Kristi Olúwa wa ó jíǹde ní ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ kúrò nínú òkú. Ìbéèrè tí a ń béèrè pé kí nìdí tí kírísítẹ́nì ò fi ń jọ́sìn ní ọjọ́ ìsinmi tàbí Sátọ̀dé? Ìbéèrè tí a ń béèrè a sì fẹ́ fi Bíbélì dá wa lóhùn gẹ́gẹ́ bí ohun tá a rí nínú àgbékalẹ̀ Ọlọ́run. Ìdí àkọ́kọ́ ni pé Jésù Kristi Olúwa wa ó jíǹde kúrò nínú òkú ní ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀. Ìwé Jòhánù orí 20 ẹsẹ̀ kìíní àti ẹsẹ̀ 19 ó tún fi ẹsẹ̀ wa múlẹ̀ àti wo ẹsẹ̀ Bíbélì 3 tó ṣàlàyé nípa bí Kristi ṣe jíǹde kúrò nínú òkú. Ó sì sọ ọjọ́ tí Kristi jíǹde kúrò nínú òkú tí ń ṣe ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀. Ìwé Máàkù orí 16 ẹsẹ̀ 9, ìwé Mátíù orí 22 ẹsẹ̀ 1 sí 6 àti ìwé Jòhánù orí 20 ẹsẹ̀ 1 àti ẹsẹ̀ 19. Àwọn ẹsẹ̀ Bíbélì fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Jésù Kristi Olúwa wa ó jíǹde ní ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀. Àkọ́kọ́ nìyí. Èkejì, ẹ̀mí Ọlọ́run bà lé àwọn àpọ́stélì ní ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀. Eléyìí gbọ́dọ̀ yé wa dáadáa. Ẹ̀mí Ọlọ́run bà lé àwọn àpọ́stélì ní ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀. Tabakesi bẹ́ẹ̀ wà ní ìṣe àpọ́stélì orí 2. À ń sọ̀rọ̀ nígbà tí ọjọ́ Pẹ́tíkọ́sì sì dé. Tá bá wo ìpilẹ̀ṣẹ̀ Pẹ́tíkọ́sì, ogúnlọ́gọ̀ àwọn ènìyàn lónìí wá láwọn ìjọ Pẹ́tíkọ́sì, wọn ò àìlóye ló fà á. Pẹ́tíkọ́sì àsè ni ní Ísírẹ́lì, àsè ọ̀sẹ̀ náà ń pè é, 6 of weeks náà ń pè àsè Pẹ́tíkọ́sì, àsè tí
Ọlọ́run ní kí àwọn ọmọ Ísírẹ́lì ó máa ṣe nìyí lẹ́yìn 50 ọjọ́ lẹ́yìn tó bá ti ṣe àsè àjọ ìrékọjá. Àsè ọ̀sẹ̀ náà ń pè é. Àsè yìí tí ń ṣe àsè Pẹ́tíkọ́sì yìí ó sì bọ́ sí ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀. Ẹsẹ̀ Bíbélì wo la fẹ́ fi ẹsẹ̀ wa múlẹ̀? Ẹ̀ka Bíbélì ìwé Lẹ́fẹ́tíkù orí 23 Leviticus 23 tagbọ́n tó Ọlọ́run sọ nígbà tá a kíyèsí ẹsẹ̀ 15 kí ni Bíbélì wí, kí l'Olúwa bá wa, kí ni Bíbélì kọ́ wa lẹ́kọ̀ọ́. Ìwé Lẹ́fẹ́tíkù orí 23 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 15 15 ó ní láti ọjọ́ kejì lẹ́yìn ọjọ́ ìsinmi, ọjọ́ tó tẹ̀lé ọjọ́ ìsinmi lọ́jọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ 15 ó ní láti ìjọ́ kejì lẹ́yìn ọjọ́ ìsinmi ní ọjọ́ tí ẹ̀yin mú ìdí ọkà ẹbọ fífi nì wá, kẹ́yìn kó sì ka ọjọ́ ìsinmi méje pé àní ní ọjọ́ ìkejì lẹ́yìn ọjọ́ ìsinmi keje. Tá bá wo 7 ọjọ́ méje tá bá ṣírò ẹ̀ pẹ̀lú ọjọ́ méje ó fún wa ní 49 pẹ̀lú ọjọ́ kan which is 50 days. Ó bọ́ sí ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀, òun ni àṣẹ Pẹ́tíkọ́sì. Ẹ̀mí Ọlọ́run bà lé àwọn àpọ́stélì ní ọjọ́ Pẹ́tíkọ́sì sì já sí ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀. Ilé gbọ́dọ̀ yé wa, ẹ lọ ka ìwé Lẹ́fẹ́tíkù orí 23 ẹsẹ̀ 15 sí ẹsẹ̀ 16. Ìmíràn ni pé ìjọ Jésù Kristi Olúwa wa, ìjọ náà bẹ̀rẹ̀ ní ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ ní ìgbà tẹ́ mọ́ bà lé àwọn àpọ́stélì, tí àwọn àpọ́stélì bẹ̀ sí ń fi onírú èdè sọ̀rọ̀, tí wọ́n sì wàásù rere àkọ́kọ́ ní ìṣe àpọ́stélì orí 2 ẹsẹ̀ 16 36. Kí ni wọ́n wí? Pétérù dìde dó láàrin àwọn àpọ́stélì sì sọ pé jẹ́ kí gbogbo ilé Ísírẹ́lì kí ó mọ̀ dájú pé Jésù náà tẹ́yìn kàn mọ́ àgbélébùú àti fi jẹ Olúwa àti Kristi. Verse 37. Ní ìgbà tí wọ́n gbọ́ ọkàn wọn gbọgbẹ́, wọ́n béèrè lọ́wọ́ Pétérù àtàwọn àpọ́stélì yòókù pé ará, kí ni kí àwa kí ó ṣe? 38. Pétérù sọ fún wọn pé ẹ ronúpìwàdà kí a sì baptisu olúkúlùkù yín ní orúkọ Jésù Kristi fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Nígbà tá a kéèsì 39 ó ní fún yín ní ìlérí náà àti fún àwọn ọmọ yín, àní àwọn tí Olúwa Ọlọ́run ọ̀gá ògo yóò pè. Nígbà tá a kéèsì verse 40 ó ní àwọn tó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ àbáptísì wọn á sì ka ìwọ̀n 25 ọkọ̀ kún wọn ní ọjọ́ náà. That same day tẹ́ bá lọ kà Iṣẹ́ Àpọ́stélì orí 2 ẹsẹ̀ 40 ní ọjọ́ náà la sọ fún wa pé 41 ní ọjọ́ náà la sọ fún wa pé àwọn Kristẹni àkọ́kọ́ àbáptísì wọn tí ń ṣe ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀. Ẹ̀mí Ọlọ́run ó bà lé àwọn àpọ́stélì lọ́jọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀. Ìjọ Ọlọ́run ó bẹ̀rẹ̀ ní ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀. Ìjọ náà fi ìsìn mímọ́ ọ̀sẹ̀ Ọlọ́run ní ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀. Àwọn Kristẹni wọ́n péjọpọ̀ láti jọ́sìn ní ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀. Kí làpẹẹrẹ tá lè rí nínú Bíbélì Iṣẹ́ Àpọ́stélì orí 2 ẹsẹ̀ 7? Ó ní àti ní ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ nígbà táwọn ọmọ yìí péjọ láti ṣe kíni, láti bu àkàrà. Ẹ̀kọ́ yìí tẹ̀síwájú sí ẹ̀kọ́ yìí a ò tí ì parí ẹ̀kọ́ yìí. A fẹ́ wádìí nínú Bíbélì pé kí nìdí tí àwọn Kristẹni tí wọn ò fi ń jọ́sìn ní ọjọ́ ìsinmi. A ti ń ṣèwádìí lọ, a ó tún tẹ̀síwájú nínú ìwádìí ní ìgbà mìíràn tí a bá tún padà wá síwájú yín. Àdúrà wa àti ẹ̀bẹ̀ wa sí Ọlọ́run ni pé Ọlọ́run ó kọ́ wa dé ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ̀, yóò sì fìfẹ́ rẹ̀ hàn wá, yóò sì kọ́ wa mọ̀ ṣe lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tí ẹ bá fẹ́ béèrè ìbéèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wà láàyè Ọlọ́run kó máa bá wa gbé lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì, ròyìn mi
mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tóóró. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun.